Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lélóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùwọ́n, olùfẹ́ wa, alátìlẹ́yìn, àìkú, àìsá, àìdíbàjẹ́ àti àìyípo padà. A ṣe yín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù ìkẹjọ. Ọlọ́run àìkú, ẹ ṣeun tí ẹ dá wa sí o. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ò gbéyàwó lénìí kó ṣe ayé, ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ 24 oṣù kẹjọ. Àkòrí tí a ò gbéyàwó lénìí sọ wípé má ṣe wà lófo, má ṣe wà lófo. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18. Éfésù orí 5 ẹsẹ̀ 18. Ẹ má sì ṣe mu wáìnì ní àmupara, nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 19 ẹsẹ̀ 12 títí dé ẹsẹ̀ 16. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí 19 ẹsẹ̀ 12 títí dé ẹsẹ̀ 16. Tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti ìbàntí ara rẹ̀ tọ̀ àwọn olókùnrùn lọ, àrùn sì fi wọ́n sílẹ̀ o, àti àwọn tí ẹ̀mí búburú sì jáde kúrò ní ara wọn. Ṣùgbọ́n àwọn Júù kan alárìnkiri ẹlẹ́mìí èṣù jáde, wọ́n dá a ní àdábọwọ́ ara wọn láti pe orúkọ Jésù Olúwa sí àwọn tí ẹ̀mí búburú ń yọ lẹ́nu. Wọ́n wí pé àwa fi orúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù fi í bú àwọn méje kan. Wọ́n sì wá ọmọ ẹnìkan tí à ń pè ní Skefa, Júù, àti olórí kan nínú àwọn àlùfáà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí búburú náà sì dáhùn, ó ní, Jésù, èmi mọ̀, Pọ́ọ̀lù, èmi mọ̀, ṣùgbọ́n ẹ̀yin ta ni yín? Nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú wà lára rẹ̀, ó sì fò mọ́ wọn, ó bá wọn dì mú, ó borí wọn o. Bẹ́ẹ̀ ni wọ́n sá jáde ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, mo mẹ́nu bà nínú ìwé ìjọsìn yìí pé bí o bá ṣe ń ṣe láti kún fún ẹ̀mí mímọ́, ó ṣeé ṣe fún ọ láti kún fún ẹ̀mí mímọ́ o, ó sì tún ṣeé ṣe fún ọ láti ṣòfò. Ṣùgbọ́n Olúwa kò fẹ́ kí àwọn ọmọ rẹ̀ ṣòfò. Nínú ìwé Sámúẹ́lì kínní orí 16 ẹsẹ̀ 1, Ọlọ́run sọ fún Sámúẹ́lì pé dìde, kún ìwo rẹ pẹ̀lú òróró. Ó túmọ̀ sí pé ìwọ náà ṣòfò, o sì nílò láti kún. Nínú ìwé Sámúẹ́lì kínní orí 16 ẹsẹ̀ 14, lẹ́yìn tí a fi ìfàmì òróró yan Dáfídì gẹ́gẹ́ bí ọba, ẹ̀mí Ọlọ́run yọ kúrò nínú Sọ́ọ̀lù o, àti pé nítorí Ọlọ́run kò dá ohunkóhun láti wà lófo o. Ẹ̀mí búburú ó gba ìjọba. Jíjẹ́ ẹni tó ṣòfò láì ní ẹ̀mí mímọ́, ó jẹ́ ìpinnu tó burú tó sì léwu. Nítorí náà, o gbọ́dọ̀ yàgò fún ohunkóhun tó lè fa ìpinnu yẹn o. Mo gbàdúrà pé o ò ní jẹ́ ẹni tó ṣòfò fún ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Ní ọdún díẹ̀ sẹ́yìn, nǹkan kan ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde, ìlú kan ní ìpínlẹ̀ Ògùn ní Nàìjíríà. Ọ̀kan nínú àwọn ọmọ ìjọ wa níbẹ̀ àti àwọn ẹlẹgbẹ́ òkùnkùn, wọ́n ní èdè àìyedè. Àwọn ẹlẹgbẹ́ òkùnkùn, àwọn náà pinnu láti lo sìgìdì tí wọ́n wá gbé síwájú ilé ìjọsìn náà wọ́n gbé síwájú ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì. Nígbà tí wọ́n rí, ọ̀kan nínú àwọn ọmọ mi nínú ẹ̀mí, ó fi àdá bà á jẹ́ yánnayànna. Tí ó bá jẹ́ pé ẹni náà ṣòfò nínú ẹ̀mí ni, ó lè kú lẹ́sẹ̀kẹsẹ̀ o. Àwọn ẹlẹgbẹ́ òkùnkùn yìí, wọ́n wá pinnu láti wá sí ìjọ fún ìjàkadì. Nígbà tí ọ̀kan nínú wọn wọ inú ìjọ, ó kọsẹ̀.
nígbà tí ó gbé ìgbésẹ̀ mìíràn ó ṣubú. Olùfẹ́, èṣù ń káàkiri, ó ń wá ẹni tí yóò pa jẹ. Ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 8. Láti má di olùfaragbá ọfà, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó kún fún ẹ̀mí mímọ́ o. Láì náání bí o ṣe gbìyànjú tó, ìwọ yóò máa ṣẹ́gun rẹ̀, ó máa ṣẹ́gun èṣù nígbà gbogbo tí o bá ti lè kún fún ẹ̀mí mímọ́. Àwọn ọmọ Skífà 7 nínú Bíbélì kíkà wa ti òní. Àwọn tó ṣòfo fún ẹ̀mí mímọ́, wọ́n fẹ́ lé ẹ̀mí èṣù kan jáde. Wọ́n sì rò pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ nípa pípàṣẹ ní orúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù. Wọ́n lọ síwájú ènìyàn tí ó ní ẹ̀mí èṣù lọ́wọ́ òfo, wọ́n sì gba ìtìjú. Àwọn ènìyàn tó mọ̀ pé àwọn lè ṣe àṣeyọrí dáadáa tí àwọn nǹkan ti ṣe láì ṣe ohun tí ó tọ́, wọ́n kóra wọn sínú wàhálà nìyẹn o. Jíjẹ́ ẹni tó ṣòfo fún agbára àti ìwàláàyè Ọlọ́run, ó jẹ́ ipò tí ó léwu láti wà, nítorí pé ẹ̀mí èṣù ń wá ibi tó ṣòfo láti gbé. Ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 43 títí dé ẹsẹ̀ 45. Má ṣe fún èṣù ní ààyè o. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 17. Má ṣe gba èṣù àti ẹ̀mí búburú láàyè láti gbé àgọ́ rẹ àti láti gba àgọ́ rẹ kan. Rí i dájú pé o jẹ́ ẹni tó kún fún ẹ̀mí mímọ́ ní gbogbo ìgbà kí o lè rìn nínú ìṣẹ́gun nígbà gbogbo. Kókó ọ̀rọ̀: o gbọ́dọ̀ máa kún fún ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo. Ó léwu láti jẹ́ ẹni tó ṣòfo. Ìjà sọ pé bàbá mi, Olúwa kún mi, máa kún ayé mi, kún ọkàn mi, gbogbo ibi tí mo ti ṣòfo. Olúwa kún mi o, èmi ò fẹ́ wà ní òfo. Kún mi, fi ẹ̀mí mímọ́ kún ayé mi. Olúwa yóò sì kún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìka ìròyìn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.